ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tí a gbọ́ lẹ́nìí òní. bàbá kábíyèsí sọ fún kábíyèsí wípé kí kábíyèsí máa ṣe kò gbóná kò tutù máa lọ lóòzè Queen Naomi. Ipe èyí tí wọ́n ń ṣe yìí tí wọ́n ń bínú lẹ́nìí tí wọ́n ń ṣọ̀yàyà lọ́la kò lè pè wọ́n wípé kí wọ́n túraká sí Queen Naomi. Ipe nítorí pé tí Queen Naomi tó ń bá bínú ipe ọ̀rọ̀ yẹn ò ní tán lẹ̀ o. Nǹkan tí a gbọ́ tí bàbá kábíyèsí sọ allegedly ni. Ní èèyàn ilé ẹ̀yin náà mọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí ó yẹ kí Queen Naomi tẹ̀lé kábíyèsí lọ sí Nsukka tí Queen Naomi ò show up. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló dùn kábíyèsí gan pé Queen Naomi ò pé wọn ò dẹ̀ tún show up. Wọ́n ní ó dẹ̀ tún yẹ kí Queen Naomi lọ sí Gambia láti lọ rí First Lady Gambia. Wọ́n ní Queen Naomi ò lọ. Ṣùgbọ́n later ni a gbọ́ wípé àwọn tó wà nínú palace àwọn ni wọ́n change date wọn Queen Naomi lọ́wọ́ wípé July ló wà lórí lẹ́tà tó wà lọ́wọ́ Queen Naomi. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Bàbá kábíyèsí wọ́n bínú wọ́n dẹ̀ sọ̀rọ̀ sí kábíyèsí wípé kí ló dé tí kábíyèsí tó ń ṣe tútù tí wọ́n ṣe gbígbóná lórí ọ̀rọ̀ Queen Naomi. Wípé tí èèyàn ò bá ní jẹ kò yẹ kéèyàn máa fi run mú. Wípé kí kábíyèsí ṣe nǹkan tó bá yẹ kán ṣe lásìkò. Ìpè nítorí pé àwọn ò fẹ́ràn bí wọ́n ṣe ń gbóná lénìí tí wọ́n ń tutù lọ́la lórí ọ̀rọ̀ Queen Naomi allegedly. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o àtúndé àgbétutù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist. Mashola àtúndé o àtúndé Mashola Gist TV àtúndé a kí àgbà a kí ọmọdé a kí obìnrin a kí ọkùnrin Mashola Gist TV àtúndé Mashola àtúndé o àtúndé Mashola Gist TV àtúndé. ẹ̀yin èèyàn lé Mashola Gist TV ló ń kí yín a kí ọkùnrin a kí obìnrin. Ẹ kàn sí wa ní Mashola Gist TV @gmail.com tí ẹ bá ní ìpolówó ọjà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ti subscribe kí lẹ̀ ń dúró ṣe. Ọ̀fẹ́ ló bá dé ẹ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Bí a ṣe gbọ́ o wọ́n ní bàbá kábíyèsí wọ́n ní wọ́n bínú wọ́n dẹ̀ sọ̀rọ̀ sí kábíyèsí pé kí ló dé tí wọ́n ń ṣe gbígbóná lẹ́nìí tí wọ́n ń ṣe tútù lọ́la lórí ọ̀rọ̀ Queen Naomi. Ìpè kí wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe lásìkò. Ìpè ọjọ́ ń lọ. Ẹ̀yin èèyàn lé allegedly bí a ṣe gbọ́ tí bàbá kábíyèsí wí ni. Ẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ tí kábíyèsí ń bínú sí wọ́n ní gbogbo ìgbà tí àwọn bá ti pe Queen Naomi kan jẹ́ káwọn lọ fún event. Wọ́n ní Queen Naomi ò fẹ́ tẹ̀lé àwọn. Wọ́n ní Queen Naomi ò fẹ́ kí àwọn èèyàn rí àwọn méjèèjì pọ̀. Wọ́n ní torí ẹ̀ Queen Naomi ò kí ń wá wọn ò dẹ̀ kí ń show up. Wọ́n ní event tó yẹ kí Queen Naomi gan lọ wọ́n ní wọn ò lọ. Wọ́n ní anything tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ palace wọ́n ní Queen Naomi ò ń dá sí. Nǹkan tá a gbọ́ tí wọ́n ló ń bí kábíyèsí nínú lórí ọ̀rọ̀ Queen Naomi ni. ti ní program èyí tí Dr. Lizzy ti draw láti last year. Ìpè ṣẹ̀bẹ̀ pé ìbẹ̀rẹ̀ year yìí ló kọ́kọ́ yẹ kí Queen Naomi wọ inú palace torí kábíyèsí ti sọ pé àwọn ò ní ṣe new year without Queen Naomi. Tẹ́ bá rántí kó tó wá dé pé àwọn olórí yìí wọ́n jáde. Ṣó ti yé yín ṣẹ̀bẹ̀ pé kábíyèsí nìkan lọ ra lé ni àwọn olórí yìí gbogbo wọn ò ra lé. Nígbà tí kábíyèsí dẹ̀ rí pé wọn ò ra lé wọn jáde ni kábíyèsí fi gbé ìgbésẹ̀ láti lọ ra àwọn ilé tí wọ́n rà yẹn ìpè kí gbogbo wọn kàn move lọ síbẹ̀. So ìgbàgẹ́ gbogbo àwọn programs tí wọ́n ti draw fún Queen Naomi láti
lọ ó sì wà bó ṣe wà. So ẹ dẹ̀ mọ̀ pé kábíyèsí máa ń follow àwọn program wọn ni tó jẹ́ pé àwọn àti Queen Naomi ló yẹ kán lọ. Ti Brazil yẹn náà Queen Naomi náà ò show up. Ṣó ti yé yín? Ti Brazil tó yẹ kán lọ Queen Naomi ò show up. Wọ́n ní Queen Naomi ní àwọn ní program ní church. Ṣùgbọ́n èyí tó yẹ kán lọ yìí wọ́n ní wọ́n invite kábíyèsí ni kábíyèsí dẹ̀ ti ní àwọn jọ ń lọ ni. Wọ́n ní Queen Naomi wọn ò show up. Wọ́n ní ọ̀rọ̀ yìí ó bí kábíyèsí nínú gan. Wọ́n ní nítorí ẹ̀ kábíyèsí sọ wípé ẹni tó bá jà fáwọn làwọn máa jà fún o. Ipe tí Queen Naomi bá feel pé àwọn wà too big láti jà fún àwọn, wọ́n ní àwọn náà ò ní jà fún Queen Naomi mọ́. Nǹkan tá a gbọ́ nìyẹn tí kábíyèsí sọ allegedly o. Wọ́n ní kábíyèsí ní every time làwọn máa ń wá fún Queen Naomi all the time táwọn máa ń bá wọn fight battle. Wọ́n ní Queen Naomi ò dẹ̀ gbégbèsè kankan ṣe náà ń ṣe bí ìgbà tó jẹ́ pé àwọn ò care. Wọ́n ní torí ìdí èyí wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ní ó ń bí àwọn nínú ìtorí ẹ̀ ní kábíyèsí fi ń show cold shoulder sí Queen Naomi. Wọ́n ní bàbá kábíyèsí ní àti tó wá pé kí ni ipe ṣe bí obìnrin ni Queen Naomi ṣe bọ́kùnrin ni kábíyèsí. Ipe kábíyèsí ló fa gbogbo ọ̀rọ̀ yìí. Ipe tí kábíyèsí bá ti ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe lásìkò. Ipe ṣé Queen Naomi máa ṣe báyìí. Ipe so gbogbo àwọn bínú tó ń bì pé kí wọ́n stop ẹ̀. Nǹkan tá a gbọ́ tí pa Ropo sọ nìyẹn allegedly. Bí a ṣe gbọ́ wọn ni wọ́n fẹ́ gbé ìyá àbèjì wá sí inú palace padà láti welcome ìyá àbèjì. Ṣùgbọ́n èmi ò gbọ́ wípé ìyá àbèjì máa gbénu palace o, ẹ̀yin aráalé. Ẹ mọ̀ pé lẹ́yìn oṣù mẹ́ta wọ́n máa ń gbé ọmọ wọ ìgbàlẹ̀ tí wọ́n dẹ̀ máa welcome àwọn ọmọ yẹn tó máa fi lè kẹ́ ọmọ ọba sí wọn lọ́wọ́. Mo feel pé nǹkan tó fẹ́ ṣe nìyí. Tí mo bá gbọ́ any update lórí pé ìyá àbèjì fẹ́ wá sínú palace màá mú wá fún yín. Ṣùgbọ́n right now nǹkan tèmi gbọ́ ò ní pé wọ́n fẹ́ welcome àwọn ọmọ yẹn wọ inú palace bí ọmọ ọba. Ṣùgbọ́n mi rò pé ìyá àbèjì máa gbénu palace. Ẹ̀yin aráalé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí bàbá kábíyèsí wọ́n mọ nǹkan tó ń sọ. Ìpè kí kábíyèsí kán má gbóná kán má tutù kán di ìyàwó wọn mú kán ṣera wọn lọ́kùn. Nǹkan tí bàbá kábíyèsí sọ ni. Tá a bá tún gbọ́ any update lórí ọ̀rọ̀ yìí a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o nílé lóko lẹ́yìn odi. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe ẹ subscribe o. Kò ná yín ní nǹkan kan fẹ́ ló bá dé. Ẹ dẹ̀ máa gbádùn gist wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ti subscribe a dúpẹ́ lọ́wọ́ yín. Òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Gbogbo ẹ̀yin tí ẹ kàn gbọ́ fídíò wa tó jẹ́ pé subscribe a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Ilé àti ọ̀nà yín ò ní bàjẹ́ o. Ọlọ́run á bá mi dúró tì yín. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ àlàáfíà ló máa jẹ́ fún gbogbo yín o. Please share this video. Give this video a thumbs up. God will bless you all. Thank you so much. Love you all.